lálẹ́ àná ta wọ̀ ní mo fẹ́ pè. Lọ́ọ̀yà wọn láti wájú. Possibly. Ọlọ́mọ ẹrú ẹ̀ àwọn àgbẹ̀ ọlọ́rẹ̀ bàbá wa lọ́kọ́ wà tó fẹ́ ẹjọ́ sí, máa gbé wọn tó àìsí ìsìnkú sí ní ọkùnrin tó nù kìlí ẹlẹ́gbẹ̀ẹ́ Ìsìnábùlọ́ ìsìn. Ẹwọ́n gbọ́n bí? ẹni tó nù kìlí ẹ Ọwọ́ ìsìnábùlọ́ ìsìn. Kì í ṣe pé a bá àbòsí wá bí a wá sí bí láti wá dáàbòbò Islam Ọlọ́run lè dáàbòbò wa so ta bá ní ká sọ pé káwọn èèyàn máa jáde ó léwu for resolution of peace ó léwu because ẹni tí ń bẹnu lé bá ṣe jókòó ìníṣẹ́ tí ẹ̀bá mú kùtà lọ tí ó bá sáájú yóò sá náwó báyìí àárọ̀ rẹ̀ kò fẹ́ ju nǹkan ẹni tó bá wà ń ta tó bá fẹ́ ju nǹkan àní so àwọn tí wọ́n máa ń ṣe àwọn tí wọ́n rí di criminology wọ́n ò fààyè bá ká sọ pé à ń ṣe settlement káwọn kan wà ń ta káwọn kan wà nílé let everybody be here ṣùgbọ́n òfin tó máa bá ìdí ẹ̀ ni pé lẹ́yìn àwọn márùn-ún tí a ní kí wọ́n tẹ̀lé mẹ́rin tá a ní kí wọ́n tẹ̀lé ìkangun ìmáàmù kọ̀ọ̀kan tí ìmáàmù wọn máa sì ká àwọn wọn tí ó jẹ́ 15 wọ̀ máa wá tí a wà nílẹ̀ àwọn tá a wá láti Islamic Regions so àwa ni a ní àǹfààní àti sọ̀rọ̀ ẹ̀yin tí a pè a ní kẹ́ wá gbọ́ ìpinnu wa ni ẹ̀dẹ̀ kọ́kọ́ gbàgbé kìíní kan náà àwọn Supreme Council wọ́n bọ̀ wá yan ìmáàmù fa àwà bí wá yan ìmáàmù títí tí ó fi sún ẹ̀yin lẹ́yìn ìmáàmù ara ẹ̀yin lẹ́yìn ìmáàmù ara àwa ìpòsè yẹn lé ẹ̀rù rí bí ti wùlẹ̀ kọ́mà ìtọ́ bá tẹ́ ìlú kọ̀ọ̀kan lọ́rùn ìní ó ṣe ìtọ́ bá tẹ́ ìlú kọ̀ọ̀kan lọ́rùn ìní ó ṣe tí a ní pé títí tẹ́ ìbìrí tọ́ tẹ́yìn lọ́rùn kọ́ sáàmù sí já so ó bá tó lọ sẹ́gbẹ́ olóòlà nàbí ẹ̀kẹ̀rẹ́ ọ̀dà tí wọ́n fún mi
pé kí n fi pè yín náà ni mo tẹ̀lé láàárọ̀ yìí mo fi sọ pé àwọn mẹ́rin tó tẹ̀lé ìmáàmù kọ̀ọ̀kan wá ìfún ọjọ́ kù káwọn àyùkọ jáde kí wọ́n má sọ pé àti fún yá máa mú púpọ̀ ní ìdílé ọ̀dà pé ìjọba ìdí kò ṣe é ọkùn gbogbo èèyàn wá ìyẹn ra mi mọ́ níbẹ̀ yẹn ẹni tó bá bọ́ sí àpò ìbínú ẹ̀ ọmọ ìbínú mo ń kí wàlẹ́ ìsàlẹ̀. ẹ dákun nígbà tí Ọlọ́run kádàrá kórí bẹ́ẹ̀ kò yẹ kí ẹ̀yin àgbàlagbà ní baálé ilé wà kẹnu ẹ̀ kó má ka ilé ẹ̀ ẹni tí ẹ sọ fún yí pé èèyàn mẹ́rin ni kó tẹ̀lé kó jẹ́ márùn-ún wọ́n yanjú ara ẹni tí wọ́n pè kò sí tó burú mù yẹn ṣùgbọ́n èyí tí bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ ti sọ bóyá yẹn ló gbé àwọn èèyàn lẹ́mìí tẹ́lómi fi ń wá torí kí n tó wọlé ń tàbẹ̀ yẹn ń sìn ẹ má bọ̀ mo rí àwọn èèyàn lágbájá tó wà ń bẹ̀ ẹ má bọ̀ mo rí àwọn lágbájá tó wà ń bẹ̀ èyí tí bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ sọ yẹn ti kéjá kí kálukú wa ká sọ fáwọn àtìbáwù wa pé nítorí Ọlọ́run àwọn tó wà ń bí ọ̀wá dìbò yẹn ìmáàmù wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ni ká má wulẹ̀ dá nǹkan kan tí ò ní túmọ̀ ọ́lẹ̀ tó bá ṣe pé ní tọlọ́run là ń ṣe tó bó ti jẹ́ nìyẹn báwọn àfáà ti wí kọ̀sẹ́ tí ò lérò tí ó kó wá ṣùgbọ́n kí kálukú wọn farabalẹ̀ ká gbọ́ ohun tí wọ́n fẹ́ wí tó níjọ́ míì kò yẹ ká ṣe wú ẹ̀ ẹni wọ́n bá ní kó wá. ó ti dá àkókò yìí kí àwọn àlejò wa káàbọ̀ sí ìlú wa ẹ̀sìnkú jihad lọ́rùkọ́ láàrin mọ́mọ́ ẹ bá níbi tó lérò ọlọ́run nínú ládẹ́ ọ̀rọ̀ wọ́n á fẹ́ kí àwa tí wọ́n pè kí á fi ara balẹ̀ gbọ́ ohun tí wọ́n bá wí nígbà tí wọ́n bá sì máa béèrè ọ̀rọ̀ ká béèrè pẹ̀lú ìfarabalẹ̀ yọ ọ̀rẹ́ wa lọ́wọ́ àní jẹ̀bi bọ́ọ̀bẹ̀ ọ̀hún sílẹ̀. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم. ìkẹ́gẹ̀ fún oníṣẹ́lá ní Muhammad adúgbẹ́lọ́dọ̀lọ́ you have appreciate ìjókòó tí a sí lọ́jọ́ sí adúgbẹ́lọ́dọ̀ wa fún ìjókòó yẹn àti àǹfààní tí Ọlọ́run fún wa láti lè rí sí wàhálà imamate tó lọ ní ìrúwà lọ́mọ́sá ṣe dáadáa fún wa. I will start by introductions my chairman, Fadilat Sheikh Alhaji Abdullah Olonlomewe from Osun State. Bàbá Fadilat Sheikh Oloko, àwọn ni bàbá wa tí mo kọ́kọ́ introduce yẹn, àwọn ni the chairman Lajnatul Istilaha fún Yoruba Land Council of Islamic Preachers, Southwest. Bàbá wa Oloko àfá àgbà ni wọ́n nínú ní Southwest káàfàtà tí wọ́n bá kọ́bá ní àwọn lọ́wọ́ ọjọ́ láti Sheikh Muhammad Jami Oloko Badru Salam. Bàbá wa Olórin Ọ̀yọ́ State làwọn represent Ọ̀yọ́ State. Bàbá wa Olórin àwọn ni wọ́n represent Ọ̀yọ́ State bákanáà. Fadilatu Sheikh Suleiman ara jama Ittihadul YC ni wọ́n. Èmi tẹ́mi dúró, èmi ni mo dúró fún èmi ni the press secretary of Yoruba Land Council of Islamic Preachers. Bákanáà Ondo State wọ́n lè bí ti wá. Àwọn bàbá tó kù ní Èkìtì táwọn ní then Èkó kan àwọn bàbá Èkó wọ́n tẹ̀lé bàbá wa Èkìtì kan Èkó kan lọ́bá tán ọmọ mọ́sá ṣe dáadáa fún wa èyí tọ́nà fún wa ṣe ń jò ní gbogbo wọn lára ti resolutions wa. The resolution was based on 3 imamites ẹnìkan kí jimá ní kìíní ẹnìkan kí lẹ́ẹ̀kejì ẹnìkan kí ní kẹta àwọn kẹta fi lélẹ̀ ní ìta sì jábọ̀ fún CP, the Commissioner of Police by then. Kí bàbá wa tí bá ti sọ̀rọ̀ tán a gbọ́ àyíká láti náà Al-Qur'an mọ́kàlìbà ma bẹ́sì sí ìjókòtà jóyìí
ibi tá a parí ẹ̀ sí ní jọ́hun ni wípé pending the court judgment. Àwa ò tako àdéhùn tiwa pé pending the court judgment láti padà wá. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ yín lẹ́rù wà ń bí gbogbo àwọn àkíyèsí tiwa pending the court judgment. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láàrin yín bí ẹ̀yin ò tẹ̀ ládéhùn ẹ bẹ̀rù Ọlọ́run, àwa tẹ̀ ládéhùn a tẹ̀lé bẹ̀rù Ọlọ́run pending the court judgment. A ṣe kankan a sọ kankan fẹ́ nìkan èyí tá a tó take gan tó jẹ́ ìgbésẹ̀ lóríṣi míì tá a take ẹ̀yin ìrúwà ẹ̀tún tẹ̀ lójú ẹ̀tún tẹ̀lé sòlé tó jẹ́ kó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí bàbá wọn fọgbọ́n sọ fún alẹ́ ẹ̀kan ẹ̀yin ìrúwà lẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ara yín lálàáfíà fi ṣe kíni lálàáfíà fi wọnú ìlú yìí ẹ̀yin yẹn náà sì ni ẹjẹ́ mọ̀dàrú ìyẹn ìrúwà gangan fúnra ẹ̀ tẹ̀ láwọn aṣíwájú yìí a tún wá yan aṣojú lágbájá yìí pending the court judgment. Àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ kẹ́ máa ṣe kíni ẹ máa pè wá ẹ máa ṣàlàyé fún wa pending the court judgment. Díẹ̀ níwọ̀nba ní àwọn tààrí tí wọ́n rí ṣe bóyá wọn ò fún wọn ní enough room ní o bóyá wọn ò aláwọ̀ ogun nǹkan tàà ní kan ṣe ní o tọ́ Masha Allah ṣùgbọ́n gbogbo ẹ̀ Ọlọ́run ti ní kó kọjá lọ ṣùgbọ́n tí bàbá wa chairman bá débẹ̀ wọ́n ra fi fíìdì yẹn sílẹ̀ ní wọ́n ibẹ̀ náà ni wọ́n ti mú ọ̀rọ̀ ọ̀nà ọ̀dọ̀ àkọ́bá ní sẹ́ni rọrùn. Ètò tó tẹ̀lé pending the court judgment láàárọ̀ yìí àwọn bàbá wa wípé èèyàn márùn-ún tó bá jẹ́ kí ibi tí wọ́n ti máa tẹ̀lé òfin ni min husni al-islam al-mar'i tarkuhu ma la ya'nihi. Wọ́n ti pé èèyàn mẹ́rin yẹn ló yẹ kó wá a pé èèyàn márùn yẹn ló yẹ kó wá. Ìdí nìyẹn tí bàbá wa fi ìkímà gbé kalẹ̀ pé ó kèé níbẹ̀ tí wá wáhùn á lò òfin tí ma jẹ́ nǹkan ó tò òfin má dá nǹkan orú ní a sọ fún wa yẹn bó sì ṣe gẹ́lẹ́nu ọlọ́mọsá jẹ́mi yóò mú tọ́lọ́nà ṣe fún Ọlọ́run níjọba jẹ́ lórí kí jábádá gbóyìn tàbí sí pẹ́kẹ́ máa lọ ẹwù hills and vows lọ́pọ̀lọpọ̀ ọmọ sọ hills and vows ọ̀rọ̀ tí ó kàn in tí ọba tí ń ṣẹlẹ̀ mú ọ̀rọ̀ tí ó ṣe pé tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn rumors láwọn ẹgbẹ́ káàkiri so ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èrúwà ẹ jẹ́ ká máa kó ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kó jẹ́ wípé tí kí bá ṣe bá wà yìí ti wà láàrin yín ló fún wa láǹfààní ká mọ orúwà àbàjẹ́ wọ̀nyí so ẹni tí ọ̀rọ̀ wá sí ibi tó bá jájèjì tó bá ṣẹ̀ṣẹ̀ dáàrin wa yóò tí ó wù ní pé bára ń kó níbi dá lọ wọ́n pé èèyàn máa ogójì èèyàn jáde tó tá bá wá yàn aṣojú pé ẹni tá yàn láṣojú ní pé máa represent wa bóò ní ẹsẹ̀ wá fẹ́ gbọ́nà sẹ́ni ẹlẹ́nu that is the future ní tó túmọ̀ sí nìyẹn so Ọlọ́run wà lọ́wọ́ àyọkà tá a gbọ́ níjọ́ ẹ̀rí pé àyọkà láti náà Kùránì méjì ni wọ́n ẹgbẹ́ àfọ́ àwọn ẹ̀ka àyọkà kan fún wa àyà méjì mẹ́ta ti tó sí márùn péré nínú àwọ̀tá àwọ́ láti ibi táwọn náà ti wá ẹgbà nípa àyà kan wọ́n àyà náà nínú Suratul Qur'an nínú Suwarul Qur'an àyà márùn péré ẹgbà sí sẹ́jọ́ náà nù ibi tí Ọlọ́run bá ní kí àwọn súra yẹn tọwa sọ́nà ibẹ̀ ni bàbá wa chairman ló ti mú ọ̀rọ̀ ẹ má bínú pé tí kì gbọ́ bàbá àkíyèsí tá a sàkíyèsí nìyẹn ni number 1 tí rò rẹ̀ ń bà máa wáyé mọ́ níbi tá bá ti fẹ́ kálàáfíà jọba a kí bàbá wa Àfọlábí àti bàbá mi tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí wọ́n ṣe takuntakun jọ́nà lọ́n àdúgbẹ́ lọ́dọ̀ yìí ọlọ́run gbígbà alámọ̀ ní yíò sẹ́mọ̀ pé ẹjẹ́ ká rójú tó ọ̀rọ̀ bàbá méjèèjì tẹ́ rántí mo tó rántí fèsì bàbá wa ìdáadáa bẹ́yìn lẹ darí ẹnìkan tá tó rí pé o ní bàbá Afọlábí ààyè ni wọ́n fílẹ̀ fún aláàárọ̀ yìí ọyẹ kan wà ní UCH báyìí wọ́n mọ̀ fààyè ilẹ̀ fún wa ní láti fi pọ́n Southwest yìí ọlọ́wọ́ pọ́n ilé wọn bá Alhaji wa Dr. Bilal ọlọ́wọ́ sàbẹ̀ sí dáadáa fún ibi tẹ́ bá ṣẹ́dé ọlọ́wọ́ oríṣi
contestant mẹ́tẹ̀ẹ̀ta bàbá wa olórin Alhaji Muda àti àwọn àbíjì àkíyí àtàwọn èèyàn wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Naam. Mo ní observation sir. Naam. Mi ò bá tí observe àmọ́ nítorí pé mo rí àpá tí ó ń record wa pé n tá ń ṣe online ni. Online bọ́. Jẹ́ kí n wo kámẹ́rà yìí. ó jẹ́ sí wọn. Má gbé lọ, má gbé lọ. Kí n tó bá wo jẹ́ ní- online, tó bá jẹ́ online, ẹ lè challenge authority wa. Mi ò challenge Láti ṣe authority ètè Máa rìkọ́dù. Máa wọ́n sọ rìkọ́dù. wípé nítorí wípé online ẹ̀yin àgbàlagbà sì ní ẹni tó fẹ́ parí ìjà ìdákunjà. Tó bá dìgbà mí báwọn, ẹ bèèrè lọ́wọ́ wa ní wípé ìṣẹ́dàkùn sí online ní àbí kìí ṣe online. ọ̀dà Ẹni gbó ìjà. èyí yòówù tí ìbá jẹ́ ń bẹ̀ recording wà ọ̀rọ̀ tí ó ń jáde yẹn àwọn àgbàlagbà bákan náà ti sọ wípé ọmọ òṣè ìní kó pọ́npọ́ bá ìyá ẹ̀ kò sí ń tẹ́ sọ sí wa tí ò ṣe déédéé wa àmọ́ lórí wípé àwa ìwúà àbẹ̀wò ọlọ́run mo sọ́rì sà àbá wípé àwa kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwa kan àbẹ̀wò ọlọ́run nínú wa àtẹ̀lébi tí a fi ọ̀rọ̀ sí nítorí pé títí di òní èmi Mudathir Yusuf kí n rí láìfín mi èmi ọ̀rá fúnra mi tí ẹ bá wá rí láìfín mi ẹ lè yọ ọ́ hàn mí náà. Masha Allah. Pẹ̀lú ọlọ́run, ẹ jẹ́ kí n parí. ẹjọ́ bá ní ìdájọ́ àní ẹ̀sìn sọ fẹ́ rí ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bí náà wọ́n ì sọ̀rọ̀ bí kẹ̀lẹ̀lẹ̀ mẹ́ àtúnṣe láti ń wá kò sẹ́ni tí wọ́n kọ́ bàjẹ́ tó wọ́n bá ti challenge gbogbo èrò wà tẹ́ bá lẹ́ fẹ́ yọra yín ìkékeré kan ń bẹ nílẹ̀ tẹ́ ẹ̀ fi lè yọra yín ìkékeré pé ọmọ èrò wà lẹ́yìn náà ọmọ èrò wà ní gbogbo ohun tí wọ́n bá ń kó bá èrò wà ó ti bá gbogbo yín takú fitnatan la tusibanna alladhina salamu minkum khassa ẹgbọ́gbọ́nà ti wí ó ní bí ń bá ń bọ̀ kìí ṣe ń tọ́kọ́ ọba ní ọba o gbogbo yín ní ọjọ́jọba so ìyẹn ni tí wọ́n bá kó yín papọ̀ àwọn tí wọ́n fẹ́ ka Kùránì fún wa ta ní ó ka Kùránì fún wa nínú láti lè wà بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا أرينا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها فأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا ليحسب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمن والمؤمن وكان الله غفورا رحيما صدق الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا
في سراء